12 most richest actors, méjìlá lára àwọn ọkùnrin tó ń ṣe tíátà tó lówó jù. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ibi tí ẹ ti láǹfààní àti máa wo ìkànnì yìí. Máa ń jẹ́ ayín tán tá àti máa ń gbé yín débẹ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ àwọn òṣèré tíátà ti Yorùbá. Ẹ ṣe wá láǹfààní, ẹ láìkí post wa, ẹ kọ́mẹ̀ǹtì, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ share. Èyí ni méjìlá lára àwọn tó lówó jù nídìí iṣẹ́ tíátà lọ́kùnrin. Méjìlá lára àwọn ọkùnrin tó ń ṣe tíátà tó lówó jù. Ẹni tó wà nípò kejìlá ni Adékọ́lá Tìjání, tí gbogbo wa mọ̀ sí Kamilu Kompo. Is a talented Yoruba actor and comedian. Lára fíìmù tí a fi mọ̀ dáadáa ni Muniru àti Ambali, níbi tí òun ti ń rí owó tiẹ̀ níṣẹ́ acting torí wọ́n lò ó ní ọ̀pọ̀ ìgbà. Bẹ́ẹ̀ sì ni owó ń jáde láti ara endorsement. Ó sì máa ń darí ayẹyẹ ìyẹn MC. Suggested net worth rẹ̀ ní $700,000. Ẹni tó wà ní ipò kọkànlá ni Yinka Quadri. Yinka Quadri is a veteran actor tó ti contribute a lot sí Yoruba movie industry. Wọ́n ti feature ní ọ̀pọ̀lọpọ̀ fíìmù. Fíìmù wà lára àwọn main source of income wọn. Wọ́n ní àwọn business mìíràn tó ń mú owó wọlé. Suggested net worth wọn ní $800,000. Ẹni tó kàn ní Taiwo Hassan, tí gbogbo wa mọ̀ sí Ògògó. Àwọn ni wọ́n wà ní ipò kẹwàá. He is a veteran actor with a remarkable career in the Nigerian film industry. Yàtọ̀ sí ìdí iṣẹ́ acting tí Ògògó ti ń rí owó jù, ó tún invest nínú real estate which significantly contributed to his net worth. Suggested net worth ti Ògògó ní $900,000. Ẹni tó wà ní ipò kẹsàn-án ni Ọláníyì Àfọ̀njá. Ọláníyì Àfọ̀njá tí gbogbo wa mọ̀ sí Sanyeri. He is a talented comic actor loved for his unique style of comedy. The way bí ó ṣe máa ń ṣẹ̀fẹ̀ nínú fíìmù ló yẹ káwọn èèyàn fẹ́ràn rẹ̀. Ìdí iṣẹ́ tíátà, ìdí iṣẹ́ acting ni òun náà ti ń rí owó tirẹ̀ àti ìdí endorsement. Bẹ́ẹ̀ ni ó sì tún máa ń ṣe MC. Suggested net worth rẹ̀ ní $1.1 million. Ẹni tó wà ní ipò kẹjọ ni Wálé Akórèdé. Wálé Akórèdé tí gbogbo wa mọ̀ sí Òkúnù. Ó jẹ́ comic actor náà. Àwọn èèyàn fẹ́ràn rẹ̀ bí ó ṣe máa ń ṣe comedy tirẹ̀. Inú fíìmù Ayé Kò Tọ́ ni a ti mọ̀ dáadáa. Aside from acting tí ó ti ń rí owó dáadáa, àwọn endorsement deals náà mú owó wọlé fún un. Suggested net worth rẹ̀ ní $1.5 million. Tó wà ní ipò keje ni Bọ́lájí Àmúsàn. Bọ́lájí Àmúsàn, popularly known as Mr. Latin. He is a renowned Yoruba actor, comedian and producer. Mr. Latin wà lára àwọn àgbà adẹ́rìípòṣónú nínú iṣẹ́ tíátà tí àwọn èèyàn sì fẹ́ràn rẹ̀. Apart from acting, òun náà ní production company tirẹ̀ tó sì ti produce several movies. He is currently the president of Tampan. Ìdí iṣẹ́ tíátà àti MC ni òun náà ti ń rí owó tirẹ̀. Suggested net worth tirẹ̀ ní $1.6 million. Ẹni tó wà ní ipò kẹfà ni Múyìwá Adémọ́lá. Múyìwá Adémọ́lá tí gbogbo wa mọ̀ sí Authentic is an accomplished Yoruba actor and filmmaker. Àwọn èèyàn fẹ́ràn bí ó ṣe máa ń deliver pẹ̀lú àwọn roles tí ó bá ń ṣe nínú fíìmù. Aside from acting, òun náà ní production company, endorsement deals àti clothing line níbi tí òun náà ti ń rí owó tirẹ̀. Suggested net worth tirẹ̀ ní $2.8 million. Ẹni tó wà ní ipò karùn-ún ni Lateef Adédìméjì. Lateef Adédìméjì. Lateef is a young versatile actor. Ojoojúmọ́ ni fanbase rẹ̀ increase sí. Yàtọ̀ sí acting, òun náà gba endorsement deals lóríṣiríṣi. Ó tún ní clothing line bákan náà tí a pè ní Adefit. Àwọn ibi tí owó ti ń wọlé fún òun náà nìyẹn. Suggested net worth tirẹ̀ ní $2.9 million. Ẹni tó wà ní ipò kẹrin ni Ibrahim Chatta. Ibrahim Chatta is one of the best actor. Acting skills rẹ̀ ni ó jẹ́ kí àwọn olólùfẹ́ rẹ̀ pọ̀ tí wọ́n sì ń increase. Yàtọ̀ sí acting, Ibrahim Chatta ní production company tí ó sì ń fi equipment rent pẹ̀lú. Ó tún ní other investments. Kódà ó ní film village. Suggested net worth rẹ̀ ní $3 million. Tó wà ní ipò kẹta ni Fẹ́mi Adébáyọ̀.
Fẹ́mi Adébáyọ̀ is one of the top successful actors. Bàbá rẹ̀ tó jẹ́ àgbà òṣèré ìyẹn Adébáyọ̀ Sàlámì náà jẹ́ lára àwọn àgbà òṣèré tó wà successful. Fẹ́mi Adébáyọ̀ náà ń rí owó láti ara acting ni, òun náà sì máa ń produce fúnra rẹ̀. Òun náà ń jẹ́ lára àwọn endorsement deal náà bákan náà. Suggested net worth rẹ̀ ní $3.5 million. Ẹni tó wà ní ipò kejì ni Ọdúnládé Adékọ́lá. Ọdúnládé Adékọ́lá is the second most richest Yoruba actor. Bí ó ṣe máa ń deliver àwọn róòlù rẹ̀ ni ó jẹ́ kí àwọn èèyàn fẹ́ràn rẹ̀. Yàtọ̀ sí acting, òun náà ń produce ọ̀pọ̀lọpọ̀ movies títí rẹ̀ ara rẹ̀ tó sì ní equipment tirẹ̀ tí ó fi ń rẹ́ǹtì. Endorsement deal náà ò gbẹ́yìn. Ó ní hòtẹ́ẹ̀lì àti àwọn business mìíràn tí ó mú owó wọlé fún dáadáa. Suggested net worth ti Ọdúnládé ní $4 million. $4 million. Ẹni tó wà nípò kínní tí ó jẹ́ ẹni tí ó lówó jù láàrin àwọn Yorùbá filmmakers òun ni Kúnlé Afọláyan. Kúnlé Afọláyan. He is the most richest Yoruba filmmaker. Ó jẹ́ ọmọ bíbí àgbà òṣèré late Adelove. Iṣẹ́ sinimá àti Netflix ni òun máa ń sábà ń produce. Lára bí ó ṣe ń rí owó tirẹ̀ nìyẹn o. Ó jẹ́ tún ní clothing line, restaurant and bar. Film village rẹ̀ is the biggest and #1 film village in Nigeria. Òun náà ní àwọn oríṣiríṣi business tí owó ti ń wọlé fún dáadáa àti àwọn endorsement deal. Suggested net worth ti Kúnlé Afọláyan tó jẹ́ ẹni tí ó lówó jù lára àwọn Yorùbá filmmakers ní $5 million ní suggested net worth rẹ̀. Díẹ̀ rẹ̀ lára àwọn Yorùbá actors tí wọ́n lówó jù nídìí iṣẹ́ tíátà àti àwọn suggested net worth wọn ni a ti sọ fún yín yẹn. Ẹ má gbàgbé suggested net worth tá a sọ yìí bá a ṣe calculate ẹ̀ ní lára àwọn properties tí wọ́n ní àti gbogbo àwọn income wọn la fi calculate ẹ̀. Nígbà tá jẹ́ sọ̀rọ̀ nípa suggested nígbà tá máa fojú wo a lérò pé yóò tó iye báyìí. Òun nìtúmọ̀ suggested tá a sọ pé pẹ̀lú àwọn properties àtàwọn nǹkan táwọn people yìí ní a lérò pé iye tí wọ́n máa worth lélẹ̀. Òun la ṣe sọ pé suggested net worth wọn nìyẹn. Ẹ má gbàgbé ẹ like post wa, ẹ comment, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ share. Do not forget to click the follow button kẹ́ ẹ lè wà updated.